Àjànàkú ká tó lè fi níjọba aláwùjọ àlàyé ló bá dé. Ká tó wá rọni lóyè ó tún gbani lọ́gbọ́n orí tó san mọ́ná. Ẹni juni lọ́lẹ̀ juni nù káyé pọ́nrán léwé. Adániwáyé níyan olórí fún ni kì í sàmọ́ràn ọmọ ẹ̀dá ènìyàn. Àjànàkú tá a bá dá wèrè dá òkú ìyá ẹ̀. Ó ṣeé ṣe kí wèrè ó sun òkú ìyá ẹ̀ ná. Ó lè gbàgàdàkà ná. Ó máa dìran òkú bí ẹni dìran jẹ. Ọ̀pọ̀ ni òsì mọ́nà ogun tí ń jà wọ́n. Kì í ṣẹ̀bi wọn ó tọ́ka sọ fún irú wọn sì nìyá alásàbí tí ń gbórí ayélujára kanra rẹ̀ lábùkù. Nínú ìwádìí èmi Àjànàkú tí mo ṣe lórí ọ̀rọ̀ Esther Aboderin ìyá alásàbí, ọjọ́ pẹ́ tí ìyá rẹ̀ Foyeke sì ti fòbò jóná níbi tó ti gbé sáré kó dọlọ́mọ. Ó lé lógún ìkúnlẹ̀ tí ìyá rẹ̀ Foyeke sì ti gbìyànjú. Kété tí ń bí wọn ni wọ́n ń sọ dásálá kejì. Àkókò kan wà tí ìyá rẹ̀ bínú tó fẹ́ kó sẹ́nu rẹ̀ lúwé ní mo ká tó ráwọn ẹlẹ́yinjú àánú tí wọ́n mú lọ síbi wọ́n ti gbé dáfá tí fáfọre kó tó de létí kan. A gbọ́ pé late Foyeke bímọ lóòótọ́ àmọ́ sá ó lọ́wọ́ kan ẹ̀rú pọ́mọ ọjọ́ sí ó tó dọmọ àbíyè. Babaláwo tó di fáńjọ́sí ló jẹ́ òye wa pé tí Foyeke bá fẹ́ lọ́mọ láyé ó di dandan kó lọ mú nọ́mbà alágànná. Ìyàlẹ́nu kọ́ ló jẹ́ fáwọn tá a mọ̀ tẹ̀ yá alásàbí. Máa bá mi ká lọ. Ó san kò san ọba tó láyé má fi wèrè kọlù wá. Kò sì ní tán lára lágànná ẹ̀dá o kó má kogun páyìpáyì. Láti bí ọdún mẹ́rin sẹ́yìn. Ẹ má jẹ ológun dúdú. Mò ń bọ̀. Mi ìfẹ́. This is where you see the difference. When they display their madness, their bullying, you don't ever see us flag them. But when we tender the truth, taba ti gbé evidence wa, this is how they go berserk. They run mad. Wọ́n á tú gbogbo àwọn ajá wọn, àwọn ẹranko wọn, wọ́n á tú wọn sílẹ̀. There'll be so much wailing, crying. In fact, ẹ rí pé gbogbo weekend, ẹkún ni àtọ̀fọ̀ ní rai. Ǹjẹ́ ọkọ èmi Àbíkẹ́? Wos kọ̀rọ̀ kó sàn lára ọmọ ìyá jẹ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. A fi gbogbo ama a fi ṣe kíni, a fi bóbìnrin. Àní ẹ bá ya yín sòótọ́ ọ̀rọ̀. Ẹni kó lọ wálé kan. Ìgbésí àwọn wálé Táyé Wálé àti Tiana tó ń live náà ò ṣe. Ọmọ ẹbí ọmọ kú lára ẹ. Ó bẹ́ ò ṣì ń bá yé àwọn èèyàn jẹ́ lọ. Ó tí rẹ̀ ní gbẹ́ lọ́rọ̀ yànjú pé màmá ẹ lọ gbọ́ àkànṣe sọ̀rọ̀ ara yín. Ó tọ́ gidi pọ́nbélé ọ̀rọ̀ lọ́mọ yẹn ń bá yín sọ. Díẹ̀ tó fi ń bá yé àwọn èèyàn jẹ́ tó bá lè fún àwọn méjì tó wà lọ́wọ́ ẹ̀yẹn. Ayé wọn ò ní dàbí ayé Tina àti ayé ìkíní. Ọmọ ẹlẹ́nkejì, ọmọ mẹ́ta, bàbá mẹ́ta. Àkọ́bí ọmọ, ìwọ ló máa bá yé èèyàn jẹ́ o, ìwọ ló mọ ọmọ ọdún 12, ọmọ ọdún 10 tí wọ́n ń fi kàròǹdì. Àmọ́ ọmọ ọdún tó pa láwùrà bí òsùn títí ẹ ń bá ẹ lójú ayé ẹ. Àdúrà tí ká máa gbà fáwọn ọ̀tá ni pé kọ́ má kú kọ́ márùn ọ̀run kó fi wọ́n ṣẹ̀sìn lójú ayé wọn, kọ́ ṣẹ̀sìn káàkiri. Àtúbọ̀ tún gbogbo àwọn tó gbéṣẹ́ fún tó ń bẹ sọ̀rọ̀ yìí náà, ọlá wọn ò lè dá. Kò sí bó ṣe fẹ́ dá. Àfi tọ́lọ́run ò bá sí lókè làwọn tó ṣiṣẹ́ fún ẹ máa lọ gbé. Wá rí ó tọ́kọ̀rọ̀ àmọ́ èmi á máa sọ fún ẹ. Díẹ̀ nínú táyì tó fi ń bá yé àwọn èèyàn jẹ́. Sọ fún Wálé pé kó yé sọ pé mom shut the fuck up. Sọ fún tí kó yé sọ fún ẹ pé kó shut up. Jẹ́ kí Anna mọ̀ pé èèyàn máa ń bọ̀wọ̀ fún òbí èèyàn ni. Àwọn ọmọ 21 years and 24 years mo ṣe put here to global disgrace lórí live chat. Láti justify moral decay bẹ́bọ́ta. Ó ní ọmọdé ni wọ́n pẹ́nu ilé ti sún wọn ni pé wọ́n throw tantrums. Jọ ṣe ọmọ ẹni ayé wọ́n sì kìíní. Wọ́n ní health condition. Ọmọ 22, 21 àti ọmọ 24. You're not failed mom. Ibi tó ti ń búyàn tó ń bá yé àwọn èèyàn jẹ́. Ó ní nǹkan méjì ó fail woefully. Sis. Auntie, ẹ fail. Jọ tó bá tó kọ mọ́lẹ̀ sí ẹ lọ́wọ́ bá fẹ́ béèrè lọ́wọ́ ọmọ. Bó bá bá ọmọ bó ṣe wà yá sọ fún ẹ kókó àtàyè òun fún ẹ. Kí láǹfààní ọmọ tá lè fi yangàn láàrin àwùjọ ènìyàn? Kí láǹfààní ọmọ tí ó lè ṣe léde ni? Kí láǹfààní ọmọ tí yàn máa pè tí orí gan ò pé mọ́tò ti mú gbó ti mú gbáná ti gúnyàn lọ́bẹ. Ó tún wá pè wórí iṣu ẹ. Àwọn èèyàn abiyamọ bíi tí ẹ sọ fún ẹ pé kó sọ fọ́mọ tí wọ́n bí pé kó lọ gúnyàn ní ọ̀bẹ. Àtẹ̀mí àtẹ̀yìn àwọn ọmọ yóò ní ya jàǹdùkú.
ọmọ yìí ò ní yẹ ọmọ gúnbẹ̀gúnbẹ̀ bó bá jẹ́ ìṣẹ́jú mẹ́wàá máa fi parí ẹ̀ bó bá tún di ìṣẹ́jú míì àtún máa continue Tòkunbọ̀ ayé ẹ̀ ọ̀run ń bàjẹ́ lójú ayé ẹ̀ bí tó ti ń bá tèèyàn jẹ́ ìbá sàn lára ẹ̀ kó tètè yí padà ọ̀tá ayé ẹ̀ ni wọ́n jẹ́ olówó ni mí olówó mélòó ló wá kí ẹ oríṣòwò rẹ̀ Nàìjíríà ó bẹ̀rẹ̀ sí ní wò bí ẹni tó rànà bì kan ni orí ex-governor kan òun wò máa continue bó bá kọ́ntì bó bá jẹ́ ìṣẹ́jú mẹ́wàá márùn-ún yìí náà ni gbogbo aburú tí gbogbo yín bá kátẹ́ flagging yìí kò kún èmi kò kàn Àbíkẹ́ òótọ́ rò ní pé ká má sọ òun èmi Àbíkẹ́ will continue to preach the truth. ẹ jẹ́ sọ fún yín òótọ́ yẹn lèmi Àbíkẹ́ máa sọ fún yín òbí ọmọ rẹ̀ mi mọ̀ pọ̀ mi ò mọ̀ gidi kọ̀kọ̀ tó jáde bí tó ti ń ba yé àwọn èèyàn jẹ́ níra ẹ̀ máa léèyàn níra ẹ̀ máa léèyàn ó léèyàn lọ́dọ̀ mi ò pọ̀ léèyàn rárá wọn tó ń tẹ̀lé ẹ̀yàn wọn nífẹ̀ẹ́ wọn á sọ fún ẹ pé ó tọ̀rọ̀ lọmọ yìí ń bá yín sọ èèyàn tó bá bí ọmọ méjì àgbà tó bá rọ̀gbà yí ẹ ká pẹ̀lú ọmọ kò yẹ kó wà àbúdé wọn máa rí ẹ lórí social media polongo ló ń polongo ọ̀la ṣé ó ẹgbẹ́ ṣé mọ́tò ní ṣe lè lo kọ́tọ́ tó ẹgbẹ́ ṣókìkì ló ní lọ́lú Nàìjíríà náà ayídí kankan wọ́n wá ìgbà lọ́wọ́ àrọ́